Odùlé Hurpsy Osunrayi Ọpẹ́yẹmí o àyàmọ̀gùlé oyeye o àyàmọ̀gùlé Ọpẹ́yẹmí Osunrayi bàbá wúre bàbá mi aláṣẹ HURPSYIMAGERY studio kẹ́ l'Amẹ́ríkà o ọ̀kan nínú olóyìnrè ẹ̀rùn tó jẹ́ yọ̀lí ṣe eye o eye ó ní lọ́jọ́ òbí rẹ̀ on the 29 nínú oṣù kejìlá náà gbé bí ọlọ́dún ìjọ náà o àbí ọdún ni mo ké sí ni o èsù kú àbí ìborodé rẹ̀ ìrókò kọ́ bá ti gbàbọ̀dé ìrèwé bora Washington DC títí gbé jayé ẹ̀dá rẹ̀ lékelẹ́lẹ́ ìrèrè òye ojúmọ́ ọmọ mi o ọmọ Ọ̀ṣun ọmọ alágbára ọmọ ẹkùn ọmọ wa òmùgègé jàmbá rẹ̀ rà ọmọ gbọ́n jàmbá àṣẹ èsù kú àbí ìborodé rẹ̀ òkè kémẹ́yà fọ́nà òkè sọ̀rọ̀ adúta mímọ̀ wo òkè náà gùn yúlé àwọn ọ̀bá tẹ̀rọ gbàjábọ̀ nínú ilé rẹ̀ Hurpsy ni mo ké sí ni o bàbá àgbàlagbà ni mo ké sí ni o àfúnni ló jẹ máwo bẹ̀ ni mo ké sí ni o ó ní lọ́jọ́ òbí rẹ̀ o àgbà ló wá dà o wákú lọ́mọdé o àgbà ló wá dà o.